kò sí ọba ṣe gbádé wà látọ̀run ni èèyàn àdé ọ̀hún náà tẹ̀ǹdé iná èèyàn ló ń mú ṣèbí fìlà ní gbogbo yìí ẹ wo èyí tó wà lókè ẹ gbọ́ sà èyí tó wà lókè tó yẹ pé ẹ máa fọwọ́ di adé yẹn mú báyìí tẹ́ máa sáré kábàkábà òun ló wà nílẹ̀ tá à ń sọ lọ́wọ́ Sunday Igboho lọ kí Aláàfin Ọ̀yọ́ ẹni kan máa tàn kámẹ́rà because of what but èyí lè jáde síta lórí fídíò ẹ lè gbé proof jáde èyí tí àga olórí ẹrú ìyá olórí ẹrú tó fi yín tẹ ẹrú tó sọ pé òun ló sọ yín dọba olórí ọba ẹ lè lọ gbé court àti assignment tó sign ẹ lè sign yẹn sórí social media but when Sunday Igboho tó sọ pé kóun kẹ́ ẹ support òun kóun bá wà ká lè gbá àwọn wèrè kúrò lẹ́wà ẹni kan máa tàn kámẹ́rà o ṣé gbogbo ayé màbọ̀yọ́ wà lẹ́yìn èdè pé ra yín lórí ọba that means you have a mission everybody mo kà kí Sunday ọmọ Adéyẹmọ because I didn't know how I didn't know the reason that you apologize to the king ó lè kíra ẹ náà oríkì ti wà nílẹ̀ Yorùbá ṣebí àwọn kan náà ń pera wọn lẹ́rù wọ̀nyí ṣebí èèyàn kan ló tún wá yí padà tó ní wèrè ló máa ń wọ́ ṣe wọ̀nyí àbí èèyàn lè kíra ẹ gẹ́gẹ́ bí oríkì is not by embarrassment I didn't know why people are doing something àṣà Yorùbá ni pé ká kíra wa nǹkan kan lánàá ṣebí àwọn kan náà máa ń pè wọn ní ara wọn ní Olúfọ́n àwọn kan náà sọ pé àwọn abẹ́ orí bàbá ẹlòmíì ìgbà orí ènìyàn náà wọ́n fi ń mú mi nílé bàbá wọn àwọn èèyàn ṣe sọ pé kí ló dé nígbà tá a bá sọ pé wọ́n forí èèyàn kọ́lọ́pàá wà lọ́run torí pé ó sọ pé ó forí èèyàn mú mi nílé bàbá ẹ̀ àwọn kan náà sọ wípé àwọn ni ọmọ àjọgbẹrú mọ̀jọ̀gbẹ̀kọ ẹrú ṣé ẹrú lé bàbá wa lálá ní àbíkíní ṣé àwọn ọmọ àjọgbẹrú mọ̀jọ̀gbẹ̀kọ ṣé ènìyàn kọ́ lẹ́rú wọn fi ń kẹ́rù ni àbí ṣé ká máa wá wò gbogbo ẹrú tí àwọn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ tán kóta àwọn èèyàn tán kóta ń gbà náà ṣé ó ṣe sọ káwa máa rántí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní olden days yẹn kẹwàá máa fi yangàn àbẹ́ ẹ̀kọ́ wa tàlẹ̀ ẹrú ni ìran bàbá wa mà ló kó ẹrú ẹwọ ẹja kúlà kólẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ là rádaràdà lè ṣe ibi tó yẹ gangan ni mo fẹ́ bá yín láàárọ̀ ibi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí ibi tó yẹ kẹ́ ẹ jọ sowọ́pọ̀ ìwọ Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kẹ́ ẹ sowọ́pọ̀ kẹ́ ẹ lọ bá Tinubu má gbà ó ẹ yá tètè ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí ẹ̀rí yẹn sọ ilẹ̀ Kwara State ló ti ń da horo yìí gbogbo ìgbèríko Fúlàní ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn ẹ̀dẹ̀ lajú Yorùbá náà ṣe figilifili àlẹ́ jẹ́ ká gbalẹ̀ bàbá wa ibi tí àwọn Yorùbá wà ń bẹ̀ ibi táwọn Yorùbá wà nílẹ̀ Kwara State èyí tó kù ibi tán sọ pé ok káwa máa lọ sí ṣáìdì Kwara Òmùaran Kwara tó jẹ́ ti Yorùbá àwọn lọ sí òkè onígbé ṣáìdì ẹ̀ẹ́rì pé nígbà bá yá wọn tún máa lé gbogbo wọn kúrò ńbẹ̀. ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ kí ni mission gbogbo wa la gbọ́ náà kì í ṣe news náà tó sọ pé ìdí tí àwọn fi gbé Buhari wá láti lè wá jà fún wọn ni ìdí tí Fúlàní fi ṣọwọ́ pọ̀ they brought wọ́n gbé Buhari wá láti wá gbà rìfẹ́ǹsì fún wọn ni láti lè jẹ́ kí wọ́n rí opportunity má bá mi comment má ṣe tó bá ti gbọ́ ètò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ti fi ránṣẹ́ sẹ́lòmíì ò fẹ́ jẹ́ kí ilẹ̀ ọmọ Yorùbá ó parẹ́ nìyẹn nígbà tán náà wọ́n gbé wá fún mission tiwọn láti lè wá da ilẹ̀ Yorùbá rú láti wá pa wọ́n lẹ́nu mọ́ àtàwọn tán fìyà jẹ Fúlàní. He went ó dẹ̀ wá lóòótọ́ ó dẹ̀ achieve mission ẹ̀ mú iye ọmọ Yorùbá tó sọnù mú iye ọmọ Yorùbá tán bẹ́ lápá mú iye tán bẹ́ lórí they wasting us on Buhari regime. Go má jẹ́ ká gbọ́kàn ò síbẹ̀ o lẹ́ẹ̀dì DSS nísìnyí wọ́n ti ń dábàá ti sọ̀rọ̀ Yorùbá they will brought your page down ká kúkú gbé wálẹ̀ lẹ́ẹ̀kan náà má bá mi tell off and like tó bá dẹ̀ jẹ́ pé arrest ni pẹ̀lú tí mò ń sọ yìí let them come it's not by embarrass when Buhari is alive ṣé wọ́n pa àgùdán àbí àdògán wọ́n pa fá
Ìbàdàn wọ́n pa Abóyèdé even my relative in Ọ̀ṣun Fúlàní pa iná rẹ̀ road kì í ṣe gbogbo ẹnu lèyàn máa fi sọ̀rọ̀ tán iná rẹ̀ road àgbọ̀n bí akin nígbà náà ṣùgbọ́n ìbá àpá Fúlàní sandalele ó kàn pátápátá ni ibi ká ti bá wọn drag. Dádì mọ́mì kì í ṣe gbogbo ẹ̀ lèyàn wọn sọ pé kíníkan ojú àpálẹ́lẹ̀ tí ẹsẹ̀ mi wà nílẹ̀ ìbọn ló wọlé síbẹ̀ àpá ọwọ́ ẹsẹ̀ mi níbọn lélẹ̀ ojúbọn lélẹ̀ ọ̀rẹ́ náà ti yọ ẹ̀ta ẹ̀ kúrò nínú ẹ̀. Let's say the reality tó o bá sòótọ́ wà á kú tó o bá parọ́ wà wá. Ọ̀pọ̀ ndí òtá ń jẹ́ àǹgbà náà ṣe bí DSS náà padà fẹ́ wá gbé mi ẹ ti gbàgbé lọ́wọ́ péjì mi ẹ lọ sí péjì mi kẹ lọ but nobody nígbà yẹn kò yé yín. Ṣùgbọ́n lónìí bóyá òótọ́ ni bóyá irọ́ ni wọ́n gàrí Ísírẹ́lì pẹ̀lú mínísítà òkèèrè tájọ kọwọ́ bọ kọ́ńtrátì kan náà pé kí security wọn wá assist Nàìjíríà lórí àwọn ọ̀rọ̀ ajínigbé ajínigbé sọ ní dowó. Please Yorì don't mind that gbogbo àwọn tó ń sọ̀rọ̀ bandits nínú orí social media. Let me tell you the fact today. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bandits bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Immediately you write their name, maybe Hausa name or Gumi and those bí mo ṣe kọ́rúkọ Gumi. Wọ́n ti ní monitor débi pé immediately they wrote Gumi name. Àbí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Notification wọn máa lọ gbé fún wọn máa rí. They will start monitoring. Wọ́n lè lo force. Àwọn fake force. Wọ́n á dẹ̀ wọṣọ bí sójà. Wọ́n á dẹ̀ wá gbé yẹ. They will behave as DSS. Torí pé wọn kì í wọ uniform náà. And they have a backup. They have backup in that hub there. Tó jẹ́ pé lóòótọ́ DSS ni wọ́n, lóòótọ́ sójà ni wọ́n, lóòótọ́ lọ́pọ̀lọpàá ni wọ́n. And when they came there, bring the ID card. Tèmi Nàìjíríà náà ti ń tẹ̀. And they will arrest you. They will waste you. Wọ́n dẹ̀ ní ká ní ká wá gbé ẹ wá láti Ìlọrin. Wọ́n dẹ̀ ní ká wá gbé ẹ wá láti Abuja. Before you get there, they will take you there, right? Nígbà tó bá dé tẹ̀, they will now hand over you to original DSS. They will go and lock you. Ọ̀gá wọn nígbà wọn máa fìyà jẹ. Má mi share this program to anybody. Lórí yẹn, Yorùbá nígbà tí àwọn bàbá wọn wọ̀nyí ó yẹ kẹ́ ẹ bá okay go ahead with it. Kí ló fa wàhálà? Okay Gumi orí wọn pé wọ́n make contract pé kí Israel kó wá support Nigeria. Tí Israel bá máa support Nigeria, ọ̀rọ̀ ẹ̀sìn kan. Let me shock you today. I'm a pastor. I'm an evangelist. I'm a missionary. Israel yẹn mo ti lọ. Tí a bá sọ pé à ń lọ sí ilẹ̀ mímọ́, ṣé Israel là ń lọ? Àbí Jerusalem àti agbègbè? Jẹ́ kí n sọ fún yín, Israel is not a Christian. It's not a Christian land. Even that Israel tẹ̀yìn sọ yẹn nígbà kan tẹ̀yìn bá lọ sí Israel. Hallelujah. Tẹ̀yìn bá lọ sí Israel. Even tó ń lọ sí ibi tán gbárí àbí ibi tán sí Jésù sí gọ́ńtọ́ta àbí gọ́ńgọ́ta àbí kìnìkan. A máa gba Gaza lọ. And when we get to the place, àwọn Muslim náà máa gbowó lọ́wọ́ wa ká tó kọjá sí burial ground ibi tí Jésù wọ̀. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ làwọn. Àwọn táǹtà kan bẹ̀ they are not Muslim. Okay, nọ́mbà dẹ̀ wá sọ pé they are professional, they can trade. Wọ́n fẹ́ pa gbogbo àwọn terrorists wéèrè dànù. Kí ló wá mú ẹ̀ ní Mùsùlùmí tẹ́ wá fly up
Why do you fly up? Since when they have started killing a Christian, how many times a Christian come out and be jubilant and be making rally? Eja anigba. Kí ló dé tẹ́ support ìbínà ẹ̀yin ọmọ Yorùbá? I look at many people in Ibadan. They now say that they are rallying themselves. They are rallying their future. Àwọn Israeli, wọ́n máa pa àwọn àfáà ni. Wọ́n máa pa. Ṣé is that a good thing? Kéèyàn sọ pé Bismillah kó dẹ̀ dú èèyàn. Ṣé ẹ̀ṣẹ̀ nìyẹn? Let's say the reality. Èèyàn bẹ̀ sí mi jẹ́. Okay, kó wá múyàn kó máa dúyẹ̀ kó sọ pé orúkọ Jésù. Ṣé máa rí lórí social media lẹ́ni bá ṣe mọ́ àwọn pásítọ̀ tá ń fi èèyàn bẹ́ orí èèyàn tẹ́yìn sọ pé kíní kan tẹ́yìn rùn wọ́n lọ sẹ́wọ̀n. Àbí okay, èèyàn dẹ̀ gbé mọ́ dání Allah ó lè ní bàbàbàbà ṣèlú yẹ kẹ́ ẹ̀ dìde fúnra yín kẹ́ ẹ̀ jàfẹ́ sí yín pé ẹ má bẹ̀ sí wa jẹ́. Tẹ́ ẹ bá ti bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀bẹ̀dẹ̀ jẹ́ yìí. Ṣèbójú yín gbogbo yín ẹ ṣẹ̀ṣẹ̀ rálì nígbà náà Saudi Arabia tẹ̀ ń lọ àbí ìbọlẹ̀ ń lọ náà ṣùgbọ́n lé Gumi padà. Ṣó yẹ ká léyàn padà lọ́nà ọ̀nà ẹ̀sìn tá à ń sìn ní tó bá jẹ́ pé ènìyàn gidi ni. Wọ́n rẹ̀ tútù díẹ̀ padà sí kọ́ńtì wa Nàìjíríà wọ́n lé Gumi padà. Ókè kí ló dé tán lé Gumi padà? Let's say the reality. Gumi kan náà ló wá rise up sí federal government ní sí pé ó fẹ́ jẹ́ kí wọ́n máa pa àwọn àfáà ńláńlá. Ok, ṣé àfáà ńláńlá ń sìn dáa? Ṣé wọ́n jẹ́ terrorist? Ẹ wá wo shock tí ó wà lórí ẹ̀. Shock tó wà lórí ẹ̀ ni pé àwọn middle belt tẹ́ ń padànù tẹ́ fẹ́ gbalẹ̀ wọn. Àwọn náà wá rise up pé irọ́ ni o. Ìjọba Tinubu tẹ̀síwájú. Sà, agreement is an agreement. Ẹ̀yin ọba ẹ̀ dìde o. Gbogbo ẹ̀yin ọba tẹ̀ ń sọ pé ìbí ju ẹ lọ kìíní kan nọ́mbà 16 kìíní kan ẹ fi sọ lẹ́nu sílẹ̀ ìtàndà sí yín lágbájá nìyẹn. Tí ò bá jẹ́ pé ojú tì ẹ má bínú. Bíbélì sọ pé sòótọ́ kó kú dájú kó wà láàyè. Sunday Igboho lọ kí Aláàfin Ọ̀yọ́ ẹni kan mọ̀ tàn kámẹ́rà because of what? But ẹ̀yin lè jáde síta lórí fídíò. Ẹ lè gbé proof jáde èyí tí olórí ẹrú ìyá olórí ẹrú tó fi yín tẹ ẹrú tó sọ pé òun sọ yín dọ̀ba. Olórí ọba ẹ lè lọ gbé court àti assignment tó sign ẹ lè sign yẹn sórí social media. But when Sunday Igboho tó sọ pé kó wọ́n kẹ́ ẹ support òun kó ń bá wa ká lè gbá àwọn wèrè kúrò lẹ́wà. Ẹni kan máa tàn kámẹ́rà o ṣé gbogbo ayé màbọ̀yọ́ wà lẹ́yìn èdè pé ra inú lórí ọba. That means you have a mission. Let's say the reality. Àwọn Ọ̀yọ́ ẹ má bínú ọ̀rọ̀ mi mo máa kó má dá wàhálà lẹ̀. It's not by wàhálà. Ẹ jẹ́ ká sọ òtítọ́. Tá a bá sọ òtítọ́ a máa kú bá a sọ òtítọ́ a máa kú. Èèyàn wá sí ọ̀dọ̀ yín ẹni kan máa tàn kámẹ́rà. Okay, they obey you. Èèyàn tó kíra ẹ lọ rán Olúgbọ́n ẹni ó ti ṣẹ̀yìn ẹni ó sọ pé ẹ̀ ládé. Ẹ sà ṣé iṣẹ́ orílẹ̀ bí fìlà lẹ́ ń dé? Kò sí ọba ṣe ìgbádé wà látọ̀run ni. Èèyàn adé ọ̀hún náà tẹ̀ ń dé iná èèyàn ló ń mú ṣèbí fìlà ní gbogbo ẹ̀. Kí ló ń jáde? Adé rọ́pò. Ẹ wo èyí tó wà lókè ẹ gbọ́ sà. Èyí tó wà lókè tó yẹ pé ẹ máa fọwọ́ di adé yẹn mú báyìí tẹ́ máa sáré kàbàkàbà òun ló wà nílẹ̀ tá à ń sọ lọ́wọ́. Ẹ̀yin ọba ẹ pòǹpọ̀ ẹ tètè lọ bá Tinubu ọmọ olódòdẹ ẹ lọ sọ̀rọ̀ fún níbi tó ti ń gbọ́. Ẹ gbàgbé pé ebi ń pa wá o. Ìgbà tí ìlú bá wọ́n ní adìyẹ bà lókun ara òrókun ara òró adìyẹ. Sórí ìtàn tó ń gbé bọ̀ yìí èèyàn kan ò lè dájà o because Sunday nìkan kàṣẹ ti sọ pé ó máa sọ pé òun fẹ́ fèsì wọn ni. Ṣé nígbà tán bá ń fèsì l'Ondo tán fèsì l'Abuja tán fèsì ní Ìdànrè tán fèsì ní mo ti ń tẹnu mọ́ ilẹ̀ Yorùbá ò ní di battlefield. Ilẹ̀ Yorùbá ò ní di battlefield.
when they want to perish ibi tá ti fẹ́ ṣe battlefield yìí wọ́n fi wọ̀n mí lójú ìran nínú ìran ibi tí battlefield yẹn ti máa ṣẹlẹ̀ ìlú Ìbàdàn ni o ìlọ́kọ́lẹ̀ the first thing tá fẹ́ kọ́kọ́ destroy òun ni Cocoa House tó ti gbó tán tẹ́ ẹ̀yà sí yẹn wọ́n ibẹ̀ ní pọ́ǹpù ti fẹ́ kọ́kọ́ dún even tí àwọn bomb protector àbí kí lẹ̀ ń pè wọ́n detector àwọn bomb detector kan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé tí n bá ti jáde tí n bá wá sọ̀rọ̀ kan tí ò bá ní ṣẹlẹ̀ I won't come out and come and say it àfi kí àwọn bomb protector mo sọ nígbà yẹn. Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa ẹ wò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń wá sórí ìkànnì yìí lákọ̀ọ́kọ́ náà ṣe rí fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí gbogbo awuyewuye tó ń lọ káàkiri tí a ti mọ̀ tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n nínú fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni wọ́n tú ń bẹ̀ tá ò tí ì gbọ́ tá ò dẹ̀ tí ì mọ̀ lórí ìkànnì yẹn ẹ máa rí òtítọ́ àti òkodoro ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ táwọn bá ti rí àwa kì í sọ ìta bá sọ gan-an a ó ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé tó ti tọ́ ni ọ̀rọ̀ ikú tó di pé àwọn wá sórí ìkànnì fún ìyẹn olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ ìwọ́n tó bá ti subscribe bóyá subscribe a máa fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ jẹ́ ká sojú abẹ́ kù bóyá. tí wọ́n sọ pé kinní kan ló dún ní àdúgbò àwọn Mákindé lọ́hùn nìbàdàn àwọn bọ́n dictator kan lọ sí Cocoa House surrounding all those places kan lọ bẹ̀rẹ̀ sí ṣẹ́ẹ̀kì bẹ̀ tí wọn ò bá ti lọ wọn rí bọ́ọ̀mù mọ́lẹ̀ síbẹ̀ mo sọ̀rọ̀ kan gbà kan wọn kọ lẹ́tà sí mi pé báwọn ṣe máa rí gbogbo information ṣé èmi náà wà among of them kàrẹ́ rìn gbà yẹn I went there kàrẹ́ rìn mo ní ìtẹ́ ìbéèrè lọ́wọ́ mi ṣé ojú mi jẹ́ ojú tẹ́lọ́rìsì ni but I will tell you the reality. Ọlọ́run tèmi ò kì í mú fèkì àwọn oníṣẹ́ àwọn wòlíì ìdán máa sọ tán máa parọ́ kiri orí social media tán tó máa padà wá sọ pé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ Ọlọ́run mi ò lójú ìrànbà ìbà ojú kan táwa ní Ọlọ́run fún mi mo ní ètí mo fi ń yà fún mọ́tò ṣùgbọ́n mo sọ òtítọ́ láti share program to anybody ẹ kíyèsí Gumi ẹgbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe rí ntí ẹ̀yin ẹ̀sìn mùsùlùmí ẹ má sọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má sọ di ìjà ẹ̀sìn o ẹ má sọ di ìjà ẹ̀sìn o ẹ̀yin pásítọ̀ ẹ̀yin wòlíì ẹ gbàgbé gbogbo èébú náà mú yín lọ́wọ́ please let's say the reality let's come out and rally with them. Because any churches nísìnyí bọ́ọ̀bù abẹ́rẹ́ sí dún láti ọ̀dọ̀ gbogbo ẹnu fi sọ the Gumi are planning even against Ile Yoruba next time around. They will dress as a Christian, they will enter the church, come and place bomb on the church. Ní gbogbo Ile Yoruba ẹ máa yí ẹ̀ wù yí tó ti gbẹ̀yìn ọba ṣe ń jà sí ìwọ náà wọ àwọn ọba àtàǹjà lórí social media. Ẹ jẹ́ fún àwọn ọba alẹ̀ ní ọmọ máa ń tán ṣe ìwọ̀n tán àjà tán sí ìfara yìí they are frustrated you àwọn fẹ́ jẹ́ kẹ́ ẹ máa fọ was frustrated títí wọ́n máa fi ṣe election. Election is not the problem of us. The election cannot solve the problem is tó wà lẹ́yìn and it cannot put more just the àwọn tán nífẹ̀ẹ́ ara wọn tán kówó jẹ náà wọ́n yẹn náà ṣe ní let them name them but the most important thing tẹ́ẹ̀dẹ̀ fẹ́ jẹ́ ká wà unique tẹ́ẹ̀dẹ̀ sọ pé ká má pín Nàìjíríà tẹ́ẹ̀dẹ̀ sọ pé ẹ lè ṣe ẹ lè múná no about iná dúró kọ́ lélẹ́yìí o safety first security first Samuel security what security first mo rí ìran o ìlú Ìbàdàn kódà tẹ́ ẹ bá mú oṣù kẹsàn-án sí ìkẹwàá tán bẹ́ẹ̀ bá tètè wá nǹkan ṣe sí kí security lọ tight èèyàn tó máa kú máa pọ̀
máa sọ Ọlọ́run rán mi ibù Mákindé nísìn ẹjọ́ Mákindé gan ẹ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni kó wá sí ìlú Ìbàdàn káwọn bẹ̀rẹ̀ àwọn bomb protector anything tá bá lè fi protect bomb tí ò ní pa èèyàn rẹpẹtẹ they want to come and place bomb at Ìbàdàn mo rí ìran yẹn ní òru yìí no ọ̀rọ̀ ìbànújẹ́ ò ṣe máa sọ síta ṣùgbọ́n kí ó má bàa di ìbànújẹ́ èmi kì í sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ kọ́lọ́run má sọ bẹ́ẹ̀ mo Bíbélì sọ wípé ègbé ni fún ẹni tí a kò fi hàn tó wù ẹ pé Bọ́lá Ahmed ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọ́gbọ́n kó gbó fara kò kílẹ̀ fà torí pé wọ́n ní Ísírẹ́lì ó fẹ́ wá bá yín dá sí ọ̀rọ̀ Boko Haram Gumi náà bá fò síta ó ti tó bí ọjọ́ bíi méjì bíi mẹ́ta ń sìn ọ̀rọ̀ yẹn wà lẹ́ o àwọn ìjọba who is Gumi? That is first question to ask anybody. That is first question tí mo fẹ́ béèrè lọ́wọ́ federal government. Who is Gumi? Bí ẹ lè gbé Gumi kẹ́ interrogate yẹ. Ó bí nǹkan tí mo expect Tinubu nìyẹn pé tó bá ti kọ́kọ́ dé orí oyè gbàrà kó dé arrest Gumi. Kí lẹ gbé Nnamdi Kanu fún? Ẹ̀sùn wo ló ń jẹ́? Gumi ló ń gbowó lọ́wọ́ federal government tó ń lọ ń gbé fún wọn bandits. Gumi ló sọ fún wa wípé àwọn bandits ajàjàgbara ni wọ́n. He tell us about them, he know them. Since then, ṣe terrorist ti tán. Sójà kan jáde ní last time. Ọgbọ́n tẹ́ ẹ máa fi pa sójà yẹn lẹ̀ wá káàkiri tó sọ nípa nǹkan tẹ́ ẹ ṣe. Custom kan jáde nígbà náà ó sọ nǹkan kan nípa wọn pé ẹ̀ ń ké gbówó ẹ̀ ń kó gbogbo nǹkan wá. Ẹ jọ̀ọ́ mélòó lẹ gbọ́ pé Boko Haram àbí àwọn ràríkàdá àbí àti jákujàku ní ìbùtọ́lẹ́lẹ̀ àásàdẹ̀ àṣẹfù ìjọ òun lẹ tún gbọ́ pé wọ́n exist ní Burkina Faso anymore. The man are wasting all of them. Ètò lè kó wọn dà sínú oko tó máa ṣiṣẹ́. Ṣé Nàìjíríà wa àwa lè agbára tó bẹ́ẹ̀? Òkè àwa tó lọ bẹ Ísírẹ́lì ṣé Gumi á dẹ̀ tó máa dẹ́rù bá Tinubu? Because of election to 2027 for 2026 rántí 2026 mọ́ for 2027 ìyẹn kọ́ ló kàn tá a bá pa wá tán ní before 2027 tá a fi 2026 demolish ilẹ̀ Yorùbá ẹ̀sà who want to vote you? Ṣèyí I'm acting you are the one that acting because ẹ̀yin ẹni monitor sórí gbogbo YouTube káàkiri. Ṣèyí is the only PA bàbá ẹ̀. John, please, I'm not insulting you. It's not about insult. But I want this ẹ be caught síbí báyìí. Kò yẹ kí o dé rí kó dórí ti yín kí àkàrà kó dé egun. Work hard. Tó bá yẹ pé lóòótọ́ ló ṣiṣẹ́. Ile Yoruba is most important o. Ẹ̀yin ló kàn is first our king ní bàbá yín lọ bá káàkiri. Òun náà ló dẹ̀ tó ń lò ń sìn náà. But today ẹ lè máa fọwọ́ ṣe lókè òkun. I want everybody this morning. Are you with me now? I want everybody. Kẹ̀gbọ́n tí mo sọ yìí. Kò yẹ kí ilẹ̀ Yorùbá ó di yẹ̀pẹ̀. I didn't have a time a lot o. Máa tó máa lọ láìpẹ́. Hallelujah. Ṣùgbọ́n mo ṣì máa ń bọ̀ wá ṣe program yẹn pé kí ni ohun tí a rí tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá àwọn bá ń jà àwọn ọba ń ṣe gbá àwọn ọba bá ń ṣe kòkó bá bá aṣáṣun òun là ń bá káàkiri ṣùgbọ́n èyí tó ń jó wa lábẹ́ aṣọ we didn't say it. Àwọn ọba wọn mọ bí wọn ò sowọ́ pọ̀ pé okay lè jẹ́ ká dì pàpà ká lọ bá gbogbo àwọn tán lé àwọn ẹbí wa yìí náà àbí Yorùbá kọ́ náà sọ ni pé tán pariwo lójoojúmọ́ ẹ gbà wá o wọ́n ti lé wa kúrò lábúlé wa o ṣe é gbọ́ ni.
Gumi mo fẹ́ kí gbogbo wa ká lajú. Wèrè tán pè ní Gumi ó mà ní àjẹ́ndà sílẹ̀ Yorùbá gidi kan mọ́ ni. Ó ní ibi sí ilẹ̀ Yorùbá tó tálẹ̀ mo dẹ̀ bá wa sọ láàárọ̀ yìí tó bá wà ká gbọ́ abọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí o tó bá dẹnu ẹ̀ aṣèkéni adòdìdì. Èmi ti ń sọ tèmi sílẹ̀ ẹ bá mi ṣe ẹ fún ọmọ yẹn tó bá lè ṣe ẹ ibi gbogbo inú gúrùpù gbogbo tẹ ẹ bá mọ̀ ẹ sẹ́ndì ẹ̀ síbẹ̀ torí pé ó ń bọ̀ Yorùbá ní àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kí ni ká tètè ya gbárùkù ti ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ibikíbi tá a bá mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí ó lè ní ṣe pẹ̀lú ayé wa, ó lè ní ṣe pẹ̀lú àwọn ìran wa. I believe our ìran lórí àwọn ẹbí wa òun ló jẹ́ most important thing to me in life. Ẹ jẹ́ ká fi pé ọba kan lójú ọba kan, ẹ jẹ́ ká fi lẹ̀. Ó mọ̀ pé Sunday ọmọ Adéyẹmọ dídé tó dé wọ́n ní evil planning lórí Sunday but bí èrò ṣe pọ̀ lẹ́yìn ẹ̀ tó kò lè jẹ́ kí ọkàn wọn pé àwa lè ṣe bí sí. Ṣùgbọ́n ìjẹ́ èsì tí mò ń béèrè lọ́wọ́ wa tẹ́lọ́rìsì ẹ máa gbọ́ dáadáa o. Àgbé májẹ̀mú burúkú lé orí kí ni wọ́n pè lórí Gumi o. Ṣùgbọ́n tẹ́lọ́rìsì la gbé lórí Sunday. A block àkáǹtì ẹ̀wọ̀n òjò kò ṣiṣẹ́. Gumi tó dẹ̀ ń gba owó lọ́wọ́ bandits tó tún dìde sí i tó ní wọ́n fẹ́ gbéṣẹ́ fún Israeli kí ìjọba Nàìjíríà kó má ṣe o kí lágbájá má ṣe o. Ṣé ká máa pa wá nílẹ̀ Yorùbá ká máa wòran ni? Ká lọ stop àwọn kìíní o. What is your business with that? Ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn. Ẹni tó ní ká stop nǹkankan jọ̀ọ́ mo béèrè lọ́wọ́ gbogbo wa. Ẹ jẹ́ ká kí iye wa kó ṣí. Ẹ jẹ́ ká pariwo síta fún ààrẹ Bọ́lá Ahmed. Ṣùgbọ́n wọn wá ní ẹ bá sọ̀rọ̀ níbi tó yẹ kó ti gbọ́. Ìwọ Aláàfin fìjálẹ̀, ìwọ Ọọ̀ni of Ifẹ̀ ẹ fìjálẹ̀. Èmi mo jù ẹ wọ́ lójú mi ẹ fi sílẹ̀. Ẹ jẹ́ ká ṣe kéde, ẹ jẹ́ ká gbóko àṣeyọrí lọ. Ẹ bá ń sọ pé ogun òkó ní Olúgbọ́n, ogun òkárẹ̀sà, ogun òkó lẹ̀ kíní kan bàbá rẹ̀ gún ẹ fi yẹn lẹ̀ o. Ogun akóbitibiti. That is the only thing tí mo tún máa repeat kí n tó máa lọ ni pé please and please ẹ jẹ́ kí ká jẹ́ òdúlálá kan fi ń ṣọ́rẹ́ as from today bí mo ṣe ń sọ̀rọ̀ yìí títí wọ inú oṣù kẹwàá. Gbogbo churches o, ìwọ tó ń lọ church o, ìwọ tó ń lọ sí mọ́ọ̀sì onílẹ̀ Yorùbá ẹ fi ojú ṣọ́ orí o. Gbogbo ẹ̀yin ibi tẹ́ máa ń lọ tẹ́ máa ń pọ̀ tẹ́ máa ń lọ lé jímọ̀ tẹ́ máa ń ṣe jímọ̀ ní mọ́ṣáláṣí tó jẹ́ pé mọ́ṣáláṣí yẹn máa ń pọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ kíyèsára. Àkọ́kọ́ nìyẹn. Ní Ìbàdàn gbogbo ẹni tó bá ń gbé Ìbàdàn pátá ọjà ni o everywhere ni o. Ẹ jọ̀ọ́ pápájọ ẹni tẹ́ ń ta ọjà ẹ má kó owó yín sínú ọjà mọ́ ẹ máa lọ tọ́jú owó yín pamọ́ because ìran tí mo rí ni pé kòkó bọ́ọ̀lù ni ọ̀sọ́ ti yẹ̀pẹ̀. Kòkó house àbí kòkó house ibẹ̀ ní bọ́ọ̀lù yẹn ti dún. Bó dẹ̀ ṣe dún ó pa ọ̀pọ̀ èèyàn gan-an ni o.
bá lè rí ìran báyìí tí ń bá wá sọ síta ètò lágbára púpọ̀ ni èmi wòlíì ọmọọba ni mo sọ̀rọ̀ ẹ lọ verify tí n bá lè jáde wá tí mo lè wá sọ fún yín pé mo rí ìran báyìí mi kì í fẹ́ jáde anyhow ṣùgbọ́n eléyìí ọlọ́pàá fi hàn mí ni lóòrùn ìníwájú pé àwọn bá dé sẹ́ they didn't come and face us directly bọ́ọ̀lù náà gbé kiri ewu ètò ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ ń gbọ́ ẹ̀ táwọn sọ tá pariwo mo sọ ń gbẹ Akérédolú kan fẹ́ ṣẹlẹ̀ lóńdó èyí kan fẹ́ ṣẹlẹ̀ lóńdó Ọlọ́run ní àpàtó ṣẹlẹ̀ ìlú tí èdò ti padà ṣẹlẹ̀ ìgbà tọ́lọ́run tó lọ sí pé Ọlọ́run ní o máa kú lọ ṣe kan báyìí Akérédolú Ọlọ́run ló máa kú kò dáhùn ìgbà tí ó ṣe wá bọ́ sórí ló ṣe ń pè mí ìgbà tó bọ́ sórí ní gbogbo ayé ṣe ń sọ pé kí ló máa ṣe mọ́ ni mo ti sọ agídí ni ẹ má jẹ́ kí agídí ọkàn ilé ìwò tó ṣẹlẹ̀ ẹ wo bí fún nǹkan ẹ jẹ́ kí n sọ àṣírí yẹn délẹ̀ tán fún yín láàárọ̀ yìí ìtàn máa parọ́ mọ́ pé ó ṣẹlẹ̀ lélẹ́yìí wọ́n á ní PDP méjì tán gbé bọ̀ ní Ìbàdàn wọ́n á nítorí wọ́n lè sọ pé torí ẹ̀ ní bandits tó ṣe wá ní bọ́ọ̀mù wọ́n lè ní àwọn APC member náà fẹ́ da àṣírí wọn rú wọ́n fẹ́ fi yín bọ́ọ̀mù sí Ìbàdàn rárá o kò ṣẹ̀yìn Gumi o tó fẹ́ ṣẹlẹ̀ àtẹ̀yìn tẹ̀ ń ṣe rálì káàkiri tẹ̀pẹ̀rẹ̀ yín ní ẹlẹ́sìn mùsùlùmí èmi ò bá mọ́ ní mùsùlùmí wí o ṣùgbọ́n ẹ̀yin tẹ̀pẹ̀rẹ̀ yín ní muslim kìíní kan society kìíní kan tẹ̀ ń ṣe rálì káàkiri pé kí ìjọba Nàìjíríà má gbà kọ́ ọmọ Ísírẹ́lì kó wá bá wa jà ní Nàìjíríà kó má wá sọ́pọ́tì Nàìjíríà gẹ́gẹ́ pé ó máa pa àwọn bíbí gàfà dànù. ẹ jẹ́ àwọn àfáà yẹn tán fẹ́ wá padà nù yẹn ṣé àwọn wọ àwọn náà lọ́wọ́lọ́wọ́ ajínigbé ní bandits ẹ jẹ́ ká jọ wò gbogbo ẹ̀yin pìrìsẹ́ńtà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ orí Facebook and YouTube mo ti fọ̀rọ̀ lẹ̀ fún everybody Ọlọ́run ti rán mi sí gbogbo yín sí o ẹ fi Ọọ̀ni àti Olúgbọ́n àti Ọ̀rẹ̀sà àti Ọọ̀ni ọ̀fìfì ẹ fi gbogbo wọn lẹ̀ ẹ jẹ́ ká jà fún àwọn ẹbí wa o pàápàá jù ẹni tẹ́ wà ní diaspora ọ̀rọ̀ tí yín máa tún rìn jù tú wa lọ ẹ pín ọ̀rọ̀ yìí fúnra yín pé ojú ni alákànfin sọ́rí èmi wòlíì ọmọọba Abíọ́dún I have things to do mo ti sọ pé mi ìfẹ́ máa wá sọ ọ̀rọ̀ kan tí ò bá ti ní. ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bo ẹ̀yin olólùfẹ́ wa gbọ́ ó dàbọ̀.